Africa Content TV. ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi sáàdì ojúmọ́ o àpò olórí ìyẹn o ẹtún dá mi sílẹ̀ bá ẹ máa pọ̀ ní túmọ̀rò lọ́la lọ́yà láàfin o àti kú olórí ìyẹn 2 hours lápárí ọ̀rọ̀ rẹ lẹ́tùmọ̀ràn kan lè jáde ẹ̀yin ò kàwé sówúra ẹ̀mọ́ tó jẹ́ pọ̀ lè lọ ayé ẹ̀gbọ́n sáyé òdùbá yàtọ̀ sáyé ọ̀gá Ìbàdàn jọ ní wá òdùbá sáyé ètò èrú. Mo ti ìbátó bàbá oníyẹ̀tù mú òkè ń pẹ́ ẹ̀gbọ́n mi ló ṣùgbọ́n òdùbá mi sáyé ìyá péré. Ẹ máa gbọ́ fún sórí lọ́la bí ẹ bá mọ̀ tún mọ́ kọ́ líìdì. Ẹni máa sọ̀tọ̀ kó sọ bàbá oníyẹ̀tù mú láàrin wọn. Ṣùgbọ́n yá pé olóbi ń sáàyè àìrí ojúmọ́. Ẹnìkan ní inú bọ́ máa zo, ọ̀gá mi ló máa zo, ẹ̀gbọ́n mi ló súnmọ́, kó papọ̀. Bàbá tó ní èso ṣọdá ṣe. Ṣó papọ̀, kó papọ̀. Ẹ̀gbọ́n mi ló súnmọ́, ọ̀gá mi ló máa zo. Nígbà tó ní èso kò já. Ẹjẹ́ abáṣọ́rí òní bọ́ẹ̀sì àti kọrin Pasuma. Ẹjẹ́ àwọn náà ṣùgbọ́n tábọ́ ní ẹ̀sùn mú ìjẹ́jẹ́ ń pẹ́ sáájú àgbèrè. Ìbàdàn á jẹ́ wọn níyàn. Bí bá ti ọdún bó ṣe ṣírò, wọ́n fọ́sẹ̀ máa jẹ́ ìdí ìwé kó wà ó wà nínú sórí. Ẹlọ wò sí lè kọ́rẹ́sẹ̀ dáadáa. Olùkọ́ sáyẹ́dì ìhó tó sọ níbẹ̀ ẹlẹgbẹ́ níbẹ̀ dáadáa. Mo ṣe ra wọ́n mọ́. Olùkọ́ sáyẹ́dì ìwà náwó bẹ̀. Mo ti ṣe nǹkan báyé sí mu tí mo lọ rí. Ègún ni Yéṣu rò kí n fi ṣe sọ fún. Ẹ bá fọ ọkọ ọkọ mi lọ́rùn kò jọ ọ̀rọ̀ mi ṣe yàtọ̀ síra. Wọ́n kọ́ ní ẹ̀bù Yéṣu tí fi dìde. Yéṣu kò mọ́ lọ́wọ́ mú. Wọ́n dẹ́ bẹ́ẹ̀ ní kankan. Ẹ má bọ̀ ọ̀rọ̀ mi lọ́rùn báyìí. Bí lára bá ń ṣe ní pé dáyé ló tó báyìí. Ó tó tẹ̀lé mi, pèlè sọ́ọ́sà máa jà. Ó tó dùn wọ́n. Tó bá yẹ bá ń sọ bàbá ní Yéṣu wò jẹ́ tẹ́tà yìí. Ó ní bàbá náà rẹ̀ wáyé. Ó ní wáyé. Ó tó dùn wọ́n nìyẹn. Ìgbà olóde wáyé. Ó tó dùn wọ́n nìyẹn o. Ọmọ ṣe èdè ẹ̀ẹ́dẹ́ tí ní kankan. Ẹlọ́ta ló bá káwọ́dé dáadáa. Ilé dé lára sí lọ́tọ́. Àti rábà yìí. Bàbá ní Yéṣu wù ẹ̀ máa rí. Ẹ láàrin ilé kankan nínú London. Mo ní mo gbọ́. Bàbá nílé London. Ẹ máa rí báyìí. Ẹ fún mi ní 1 month. Àdírẹ́sì ilé mi máa ní. Nọ́mbà ilé mi máa ní. Òyìnbó tó darí mú kan sí ẹ máa rí. Ìlú tí ilé mi wáyé ẹ máa rí. Mo tó tẹ̀sán sí mi náà. Ó tó dùn mí nìyẹn o. Ọmọ ṣe é jẹ́ bẹ́ẹ̀ sí lójú sí. Bí dáàdi àbọ̀ mi bá máa bú mi ó sùn. Ìbàdàn dé òun lọ lọ́wọ́lọ́wọ́ gbogbo àwọn ọmọdé ọdún táwọn kan lè ti wọn kọ́ ẹ̀sìn ìsìnra òṣèré ìjà ló ń gbà mí ó òṣèré ìjà ló ń gbà gbogbo ọ̀kan ló pẹ́.
ẹ̀yin náà tí wọ́n àpapọ̀ ẹ̀sìn tó dán ó dá tó mú yín lẹ́nu kò sẹ́nu dánú báyìí sáré ní mọ̀ṣùbà lọ́dà mi ó lè ṣe dáadáa fún yín ọmọ òṣèlú ìjọba rẹ̀ mo sílẹ̀ sáyẹ́dì wá síbẹ̀ fún mo ṣèrànwọ́ ọmọ òṣùpá náà ní ìtẹ́nibẹ̀ kí n sábẹ́ sáyẹ́dì òṣùpá ìtumọ̀ kan lè yí ìyàmàgbọ́ lọ́la láàfin ọ̀yọ́ wọn fẹ́ sọ̀rọ̀ òṣùn ẹ́fíìsì wọn máa sọ bí ẹ bá tó. ìdájà bọ́ mi dábàá tí ó ti ń sùn. wọ́n ní gbogbo yìí òṣùpá máa ní ọ̀rọ̀. ẹ jẹ́ àlọ́ kí wọ́n ti wọ́n sí wẹ́rẹ́ arábàá fi orí ìfújì àìlè wọn. Àìdè kì í ṣe ìmọ̀ ọ̀ṣẹ́. Àyẹ̀tún kì í ṣe agbára rẹ̀. Kì í ṣe ìgbé ìrẹ̀ rẹ̀. Méṣe bàbá rẹ̀. Kì í ṣe ìmọ̀ ọ̀ṣẹ́. Àyẹ̀tún àìdè àṣì bàbá rẹ̀ ṣe mọ̀ dúpẹ́. Ẹ̀yin náà parí ọ̀rọ̀ rẹ̀ ṣe mọ̀ wọ́n kọ̀. Ìyẹ̀rù akọ́lọ́jì ẹ̀fẹ́ lọ́ta ló lọ́ta. Àṣekúnyàn kan ní táyé lẹ́sẹ̀ pé báyọ̀sì lẹ́pẹ́ Pasuma. Ọdún yìí àtọ́jú tó kọjá ní gbogbo péyàn. Báwo ní Yéṣu wò ní wọ́n nínú olórin? Ẹ ṣe gbọ́dọ̀ akọ̀rọ̀ ní sí àìlà ẹ ṣe àdúgbẹ́. Àti president gbogbo ní múdù ọkẹ wa sì ké ṣẹṣẹṣọ ìyẹn fún ọmọ ṣe ọ̀rọ̀ àwọn adúlọ̀tì ìyẹn sì débi ṣe ṣẹṣọ ẹkú adúlọ̀ lóde síkìrù ní ẹ̀ẹ́dídé aláṣọlá ti fi ọ president gbogbo ní ìmúdí jẹ́jẹ́ ìdán ẹ̀ẹ́dídé ẹkú adúlọ̀ lóde àti gbogbo ní múdù àti gbogbo yìí. Láyé olúkọ rẹ̀ sì yẹ ṣe wọn. Adé èmi bá a ṣe, èmi pẹ̀lú bá a sún ọ̀dàrí wọn. Ó ti wá nínú sí máa ṣó. Bàbá àyìnbó tó sí ìdí o. Ọlọ́gbọ́lọ́gbẹ́ àtàyìn lábí lọ nífẹ̀. Wọ́n jà lọ́jọ́ sí. Kò lè tó báyìí. Ẹni bá ní fújì mi lójà. Wọ́n ṣèdí ayédè kò tó báyìí. Why? Bàbá ní Yéṣu wù yìí, ọ̀rọ̀ Pasuma àtọ̀rọ̀ ọ̀rọ̀ sí, àwọn olówó ṣe jẹ́. Ẹ ṣe àdúgbò ọmọ ṣe nílẹ̀, ohun tí ó ṣẹlẹ̀ rí nínú ìdúsí, ọ̀rọ̀ sí lébùsí. Ẹ jẹ́ kọrin Pasuma. Gbogbo bó ṣe ń lọ, bàbá Yéṣu wù lẹ́gbẹ́ gbọ́, ẹ̀jẹ̀ máa gbọ́ lẹ́nu mi o. Bó ṣe ń lọ ọkọ̀ bá ń sìn lẹ́fẹ́ gbọ́, ẹ̀jẹ̀ máa ń gbọ́ lẹ́nu mi ìgbà sí. Wọ́n ní dákẹ́ Yéṣu fún wọn máa sọ tẹnu mi, gbogbo bó ṣe ń lọ bàrí sún. Láàrin èmi pẹ̀lú ọ̀gá mi Alábí a máa jí bọ́ ọba sí o. A ti parí ọ̀rọ̀ wa. A ti parí ọ̀rọ̀ wa. Ìlú Mẹ́kà láti parí ẹ̀. Tó jẹ́ pé nínú ayé ìsìnkú ẹnìkan kan ò gbọ́dọ̀ lónú méjì ìmọ̀ sí àwọn. Abẹ́níbá bẹ́rí bí inú Ọlọ́run ọba ni. Ṣé ṣìgá iwájú Káàbà láti jọ sọ? Àjọsọ ní Mẹ́sì láti kí nínú ayé. Ẹ lọ sọ fún bá promotion pé lọ́jọ́ orí wọn pé. Bọ̀dá mú bá ẹ̀yin lè máa ń sọ̀tọ́kú sọ̀rọ̀ láàrin wa. Ẹ lọ sọ́ra yẹn ẹ̀jọ̀. Inú pẹ̀lú ọ̀gá Alábí lábẹ́ẹ̀kà. Àti pani ọ̀rọ̀ wa. Kò má lè ṣe kí ìjà máa wà ó. Ìjà bá dé o, ṣe lẹ́yìn ká parí ẹ̀. Kò má lè ṣe kí
ìjà máa wà ó. Kò má lè ṣe ìjà máa wà ó. Kò má lè ṣe ìjà máa wà ó. Ìjọba dé ṣe lé ẹ̀ka parí ẹ̀. Kò má lè ṣe ìjà máa wà ó. Ẹ̀dẹ̀ tí ìgbà èzìmù yẹn sí ni ẹni. Èmi pẹ̀lú ọ̀gá mi bá a sí. Ọmọ kò sí ìjà láàrin wa. Olórí ẹbí mi fáyẹ̀sì jẹ́ nínú ẹbí ọ̀gá ńlá. Èmi lè bá a lé. Wọ́n káyọ̀ lẹ́yìn nínú ẹbí ọ̀gá. Ẹ ṣe mọ̀ dúpẹ́. Àpèsílọ́ kí ọmọ ọ̀gá ńlá. Ìbá lábàásùn àwọn tí bẹ́ẹ̀ kọ́ ọ̀gá mi ní bá a sì gbọ́ báwo ní apá sílẹ̀. Ó bá lọ́wọ́ láwọn ọ̀gá, ó ní kó lè sí lọ́nà, ó ní kó lè fò lọ́nà, ìbá sí ó ní kó lè sí lọ́nà. Ta ló ní kí ni ìsúnfẹ́ tó máa bò? Ta ló ní kí ni ìbàsóńkọ tó máa fọ́ọ̀mù? Ọmọ jẹ́rìí bá máa jọ bẹ́ẹ̀ bọ̀. Gbèsè létí máa jọ ewele lọ́mọ pàṣẹ ẹ̀. Lọ́jọ́ kí ìjàdọ̀lá ní kí ìyẹ̀wò ẹ̀ o. Wọ́n fi bínú fún lọ́jọ́ lọ́jọ́ pàṣẹ tí o.